olùkọ́ ìwó gbogbo ló ti pè wọ́n abẹ́ gbé sí àkíyèsí àwọn ń wọ olùkọ́ ìwó orúkọ yẹn ò jọ olùkọ́ àgbà. olùkọ́ ìwó. àwọn bàbá tó bí wọn lolùkọ́ àgbà. àwọn bàbá tó bí wọn lolùkọ́ àgbà. ṣùgbọ́n àwọn fúnra wọn. ṣùgbọ́n àwọn fúnra wọn olùkọ́ ìwó làwọn. olùkọ́ ìwó àbólùkọ́ àdúgbò wọn. àbólùkọ́ àdúgbò wọn àbí tẹ́bí wọn. lẹ́yìn kan lánàá gàdà kó máa sọ wípé èsì olẹ́fẹ́ kálá rẹ̀ fọ́. La ilaha illallah. kí a sọ bẹ́ẹ̀ fáfá gbà pé èsì eré olẹ́fẹ́ gbọ́ lẹ́nu aláàárẹ̀ àbí ibù mọ́níkàsì wọ́n sì wá ní olùkọ́ àgbà sẹ́yìn pé wọ́n yẹ kọ́ ṣe ìjọba àgbà sódò ọrú ẹni bẹ́ẹ̀ olùkọ́ ọ̀dẹ̀ ìwó ni ìwó ló bá mu kò bá ìwó ló bá mu kò bá àgbáyé mu. wọ́n sì ní láàyò fúta wálé Imamu Maliki fil Madina ìmọ̀kí Madina ni wọ́n sọ wà láàyò fúta olùkọ́ sí ìwó ni èyí ti fìlẹ̀ alam so èyí tí wọ́n wí yẹn ó dá wàhálà alẹ́ nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ọmọ kí káwọn yẹn tí wọ́n ń wò wá máa wá wò pé kí làá fà ń dálẹ̀ láàrin ara wa yìí ìdájọ́ tí bàbá mu ní irun dá àti ìrìbí tí wọ́n ti sọ fún sàábé kan pé nǹkan kan báyìí ṣẹlẹ̀ sí láì dá wọn dákọ̀ sàábé kan tí wọ́n bú wọn bú sàábé kankan. wọn àti ní wọn kì í ṣe sàábé. wọn sọ pé wọn yọ wọn kó onú sàábà gbogbo tí kálukú bá fẹ́ sọ kí kálukú rògbò tó dá sí wọn sọ tí wọn kalẹ̀ ni wọ́n dẹ̀ ní àyè wà Al-Qur'an náà sọ fún wa báwo tiẹ̀ sọ fún wa pé àyè wà Al-Qur'an ní wajadil walakin billati hiya ahsan ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kódà kó jẹ́ ọmọ kéwu ni ó jẹ́ sí àbá àfa rẹ̀ ló bá jẹ́ má bàa kẹ́ ẹ síbẹ̀ jáde wọ́n fà yẹ kẹ́ ẹ ṣe jìdá ẹja níyàn pèntẹ́ ìwé yẹn káwọn kọlá ṣe ẹsẹ̀ ló gbọ́dọ̀ níbẹ̀ àmọ́ tẹ́ bá fẹ́ jà wọ́n níyàn yẹn billati hiya ahsan ẹ jẹ́ kó jẹ́ ní tó dáa ẹ má yẹ kó jẹ́ ìtí àwọn yẹn máa wò pé kílẹ̀ ń sọ yìí ṣé àtúwárí àgbàlagbà náà tó wà lẹ́yìn wọn sọ pé àwọn ti rí ipá láàárẹ̀ ni tí a ti gbọ́ lẹ́nu aláyé lọ́rọ̀ adá Muhammad sallallahu alaihi wasallam onílà tó ti fi irisà máa tàbí àgbèrè àyàfíà Allahu ayẹtẹ̀líkà. látúnṣe ìṣàmọ́ tàbí àkíkà àyàfíà Allahu ayẹtẹ̀líkà. ẹ bá mi yorùbá adá Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ló sọ bẹ́ẹ̀ fún wa onílà tó ti yé mọ́ni máa fi ṣe yẹ̀yẹ́ ṣàmọ́ tàbí àkíkà má jẹ́ kẹ́nu rẹ̀ lọ òkè gbogbo ayé tánàbí gbé àgbọ̀ nínú àdìsí ànábì kan rí àti sọ̀yìn fún ni o àti dọ̀yìn fún ni o àti mọ̀ọ́dúnwó ni tí wọ́n lánàbì fẹ́ nìkan sí ẹ̀yẹ wọ́n náà ká àná kàfíà kódà kó jẹ́ kèfèrí lẹ́nu náà àárín náà sùn kankan mọ́ ká máa nábì lẹ́nu kó a fi ẹnu kan ẹnìkan pé nǹkan kan ṣe kò wí rí bí ìbá ṣe pé káànábì rí kí ànábì tó máa ní ẹ̀ṣẹ̀ aṣàánú ẹ̀mí bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ ṣàánú bọ́dì yẹn ẹ̀ṣàánú ẹ̀mí tó wà lára ẹ̀ kẹ́nìkan wá lánú gbàgàdà pé kálá rẹ̀ máa sọ̀rọ̀ ẹni pé ọ̀rọ̀ yẹn kó pọ̀ ju ẹnu bọ̀dá olùkọ́ lọ. bọ̀dá olùkọ́ lọ. bọ̀dá olùkọ́ ní ìwò. ìṣèlúkọ́ àgbà bọ̀dá olùkọ́ ìwò lọ. ó pọ̀ jẹnu yín lọ ọ̀rọ̀ yẹn iṣẹ́ ọ̀rọ̀ mùsùlùmí kẹ́ni mọ́tò lè kúfò gbólóhùn kèfèrí ni torí wípé mùsùlùmí méjì wọn ní ká má jọ bára wa fa nǹkan kan tó bá ti wá di pé mùsùlùmí méjì bá ń bára wọn fa nǹkan tó bá ti di bí ìdà kilahuma min alina ìlà tàwẹ́jà anábì máa sọ̀rọ̀ tí mùsùlùmí méjì bá ti dájú ìjà kọra wọn bíṣe ìfìhìmà bíṣáàtì ayẹkùnà bíṣe ìlà tàwẹ́jà amùsùlùmí bíṣe ìfìhìmà mùsùlùmí méjì lè dájú kọra wọn ṣùgbọ́n aláyẹkùnà bíṣe kò ní jẹ́ pẹ̀lú ìdá ìdá kẹ̀dẹ̀rẹ́ kìí ṣe pé sọ́ọ̀lù tí wọ́n yọ jáde ọ̀rọ̀ tẹ́ lè sọ téèyàn rántí lóru tí ò ní jí ìgbàanà usaid ìdání ẹ sọ̀rọ̀ fún yàtọ̀ aláàárẹ̀ ó wá dájú pé kí ló sọ mí dá mo ti dà tó lọ́wọ́ nígbà báyìí ṣé bí sẹ́ẹ̀sì ló sọ mí dà bẹ́ẹ̀ ìyẹn ní pé ti di sẹ́yìn fún mú ẹ di dààmú nìyẹn róró ẹni ẹbí kẹ́ni ẹ fún kó má jí lẹ fi sọ ọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ rẹ ṣe ọlọ́ni ò gbà bẹ́ẹ̀ ọlọ́run ní pàkìlà ń wọ̀n mi ní àlè àmọ́ tó wáyé pé ẹnìkan ló bá gbẹ alérò tẹ́nì kejì ò bá gbẹ alérò fún àwùwá mi ní àlè dà ẹnìyẹn ni ó de kíni onídìí ní lọ́fúnra ẹ̀ ọ̀rọ̀ yẹn jọ ọ̀rọ̀ tí àwọn ará alẹ́ náà máa sọ ẹnìkan ò gbọ́dọ̀ sọ fẹ́nìkan pé náà ló lọ ṣùgbọ́n ẹjẹ́ káwa náà fi ìkọ́ra wa lẹ́kọ̀ọ́ kájọ fi domi toru ọ̀rọ̀ níwọ̀nba ntapa ọmọ kéwù kò bá ká kì í dá sí. sàáfà ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ nìyẹn ẹ̀yin tí àlefa bàbá yín ni ẹ̀ tí dàáfà nìyẹn. sẹ́yìn àdúró dijọ́ tẹ bá dàáfà kẹ́ tó dá sí ta àfà ń fà. ẹ̀yin jẹ́ àlefa bàbá yín ni ẹ̀ kì í yẹ tí dàáfà táwọn afá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kèké àwọn ọmọ kéwù. àbá lọ́wọ́sá àkọ́kọ́ lọ. ẹni tí ó kọ́ wa ní ti a mọ̀. ẹni tí ó kọ́ wa ní tá a mọ̀. ẹni tí ó mọ̀ tá a mọ̀. ẹni tí ó mọ̀ tá a mọ̀.
kò lè kọ́ wa ní táàmù. kò lè kọ́ wa ní táàmù. ẹni tí o mọ táàmù. ẹni tí ò mọ táàmù kò lè kọ́ wa ní táàmù. ntáà náà mọ̀. ìdáhà náà mọ̀. tí wọ́n gan o mọ̀. tí wọ́n mọ̀. ntáà mọ̀ wọ́kọ́ ló kọ́ wa. ìdáhà ìwọ kọ́ ló kọ́ wa gbọ́ ọkọ lẹ́tí ẹ̀ dáadáa. wọ́n fẹ́ máa kọ́ wa ní kéwú níwọ̀n tá a rí kó o mọ táàmù gan. o lè fẹ́ kọ́ alẹ́ kọ́. o lè fẹ́ kọ́ alẹ́ kọ́. o lè mú evidence kankan. o lè mú evidence kankan wá. sèmọ̀ pé ẹnì kọ́kọ́ lẹ kọ́kọ́ sọ̀rọ̀ kí ló tà jáde àwọn tó ń sọ̀rọ̀ ọmọ evidence wa ni ò jẹ́ ká fèsì ọ̀rọ̀ fún wọn. wọ́n mẹ́rin wá ní òjá fèsì. babalákéke ò lè bú wọn àwọn ọmọ wọn náà sì lè bú wọn. àwọn jẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ àwọn ìtẹ́yìn wí èébú lẹ bú ẹ. àríyìn ni pé kì í ṣe wípé ẹlẹ́sọ̀rọ̀ ẹ fẹ́ pé èébú ni. kò wá sábúrú bẹ́ẹ̀ Sayyidina Ali karramallahu wajhahu ó ní àdáwù kàtàláàtà. àìdáwù kàtàláàtàtún. ó ní ọ̀tá tí ń bẹ fún ẹ láyé lọ́dẹ lákàyè onímẹ́ta ni. àìdúgbùkà. àkọ́kọ́ ọ̀tá tó ní ni àdúgbùkà ọ̀tá rẹ tó ti mọ̀ pé ìyẹn ò lè dọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ nù. ìkejì ńkọ́. sọ̀díkù àìdúgbùkà. sọ̀díkù àdúgbùkà. ọ̀rẹ́ ọ̀tá rẹ lòun náà. lọ́mọ rẹ̀. ìkejì nù. ìkẹta ńkọ́. àìdúgbù sọ̀díkìkà àìdúgbùkà. ọ̀tá ọ̀rẹ́ rẹ ọ̀tá rẹ lòun náà. ayyakumullah ọ̀rẹ́. bàbá yẹn gbọdọ̀ jẹ́ kanu mẹ́tẹ̀ẹ̀ta àbá tó sọ̀rọ̀ yìí. abẹ́ ni olùkọ́ ìwò ó gbọdọ̀ jẹ́ kanu mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rọ̀ yìí kọ́ ló mú sọ tó sọ ọ̀rọ̀ yẹn ti pọ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn ò tó kí wọ́n pè é lálẹ́ rẹ̀. ọ̀rọ̀ yẹn ò tó bá wọn. kò tó ká pè wọ́n lálẹ́ rẹ̀. pé àdúwù babalágége ni olùkọ́ òwò yẹn. ẹ̀kejì ń bẹ sọ̀díkù àdúwù babalágége ni. ní olùkọ́ ìwò yẹn. olùkọ́ òwò yẹn. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ àdúwù sọ̀díkì babalágége ní olùkọ́ àgbà ní olùkọ́ ìwò sọ́rí. a ní kò yàgbà kó mẹ́. bẹ́ẹ̀ ni ẹ má bínú bàbá. alájà àgbà wà ní lọrin. bẹ́ẹ̀ ni bàbá kan wà ní wà lọrin olùkọ́ ìwò. olùkọ́ ìwò. ẹ bá kun ẹbí oníjọ tí ẹ bá ní ní àwọn àbáyé ní kẹ tó fi àgbà tó fi ó kọ yín. ẹ máa jẹ́ àlefa olùkọ́. tí ẹ bá ti wá nínú tí bàbá yín ní tí òbí sọ̀rọ̀ sọ ẹ wá fi àgbà kún.